ẹ̀yìn ní ẹrù. Ayọ̀ Adébánjọ bàbá tẹ̀yìn lójú. Ọ̀pá tàgbélé jìká o ẹ̀yìn ní ẹrù. Ayọ̀ Adébánjọ bàbá tẹ̀yìn lójú. Ọ̀pá tàgbélé jìká o ẹ̀yìn ní ẹrù bàbá. Ayọ̀ Adébánjọ bàbá tẹ̀yìn lójú. Ọ̀pá tàgbélé jìká o ẹ̀yìn ní ẹrù. Ayọ̀ Adébánjọ bàbá tẹ̀yìn lójú. Ọ̀pá tàgbélé jìká o. Àgbàlẹ́ńdà ọjọ́ alẹ́ lẹ mọ̀ wáyé àtúbọ̀tán ọjọ́ àti sùnmọ̀ ló kù o ẹ̀yìn lójú. Ayọ̀ Adébánjọ bàbá ẹ̀yìn ní ẹ̀rọ orúkọ ajá ọdẹ mọ̀mọ́ ní ẹ̀yìn ní ẹ̀rọ. Ayọ̀ Adébánjọ bàbá tẹ̀yìn lójú. Ọ̀pá tàgbélé jìká o. Ọ̀rọ̀ tí ò tó kò ń rí bàbá jẹ́ òǹkìnkìnní ní sọ akíndojo. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tijù. Àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe. Bọ́ọ̀rẹ̀ ní bá jalè ó ṣe làáwí. Bàbá Ayọ̀ Adébánjọ ní tá a bá dìbò yẹn bad president. Inú òun máa dùn nínú sàrín ní. If Nigerians vote in bad president, I'll be enjoying in my grave when the result come. Ẹ̀rín pa mi mo lè rẹ́rìn bí àṣàrò ló gbẹ̀bọ̀rùn. Ọ̀lẹ́ níbò ń bá kú kí wọ́n daṣọ àrán bò ń. Sálákọ̀rí ṣiṣẹ́ tí irú rẹ̀ kú tó lọ. Kí ni yóò mọ yá òkú yín lórí inú sàréè? Tínú òkú rẹ̀ bá ń bàjẹ́ nínú kò tó ń kọ́. Ẹ̀yin tó jẹ́ pé lójú ayé yín lẹ́yìn yín ti ń bàjẹ́. Abẹ́yìn ọmọ ní sà pé àjẹ́ tó ní kọ́ mu wọ́n mọ́là. Gbẹ̀yìn òkú ẹni ò ní dà. Àdá ń wọlé ara rẹ̀ ó ní mọ̀ ń bàgọ́ jẹ́. Bí àdá bá yàkọ̀ tán ṣe kò ní gbélẹ̀. Adìẹ Ayọ̀ Adébánjọ sọ́nà sásùn kò mọ̀ pé sàárè ara òun lòún bà á jẹ́. Ìwọ tó bínú ọmọ ìyá rẹ nítorí àtẹnujẹ. Ìwọ Ayọ̀ Adébánjọ tó torí ọ̀tẹ̀ ta ìrántí ẹlẹ́rú. Òun kò dí síta tọ̀ sínú ilé nítorí ìlara. Ó bínú orí títí o sì tán mọ́lé nítorí inú ni bí ni ó sì parẹ́ máyé lára. Àkísà rẹ ti dágbére àkìtàn. Ìgbà abẹ́rẹ́ ò lè dá a dúró. Ká lè bá a mà kó o sì wà láyé. Ńlọsẹ̀ ń wúkọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn gbàdúrà pé kò tí ì lọ. Kọ́ wà láyé wà láàyè kí Bọ́lá Ahmed Tinubu fi jẹ pírẹ́sídẹ́ǹsì lójú ayé lójú ẹ̀mí rẹ̀. Káwá fi gẹ ẹlẹ́gàmọ́gà gbé ọlọ́run. Káàtì ó dẹnu bodè ìpínlẹ̀ Anambra. Ibi ọmọ ìyá rẹ̀ tuntun Peter Obi wà. Ẹni tó bọ́ ìrandíran rẹ̀ dàgbà. Ẹni tó bọ́ ìrandíran rẹ̀ dọjọ́ ogbó. Ẹni tó ṣe ìrandíran rẹ̀ lóore. Tó fi ṣẹ̀sín láti ayé lọ. Mi ò dúró ọlọ́run rí o. Afẹ́nifẹ́re di afẹ́nifẹ́bi. Ẹgbẹ́ tó yẹ kó máa sojú ìran Yorùbá. Ẹgbẹ́ tó yẹ kó jẹ́gbẹ́ tí ń jà fúnra wa. Ẹgbẹ́ tó yẹ ká máa wò níwájú. Tó wá di ẹgbẹ́ tí ń sọ̀pọ́ọ̀tì ẹ̀yà mẹ́ẹ̀s. Ẹgbẹ́ tí ń polówó fẹ́yà tí ò fẹ́ràn wa. Pa Ayọ̀ Adébánjọ ká lè bá dìbò fún èèyàn gidi. Ta ló dá láàrin wọn? Peter Obi ni àbí Àtíkù? Oore kan ni wọ́n ṣe fún ọrí. Àgbà aya ni ọ́. Àgbà òfò. Àgbà tí ò tó lé. Ọ̀dàlẹ̀ àgbà tí ń fàárọ̀ ayé rẹ̀ dálẹ̀. Ọ̀dàlẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ọ̀dàlẹ̀ Bọ́lá Ìgè. Tí Bọ́lá Tinubu ò lè ju àwa lójú. Ikọ̀ wíwo ológbò yín kì í ṣàfiṣe. Ìran bàbá yín ní wó kọ́ fẹ́. Àgbọ̀ nínú ìtàn. Pálákọ̀rí yín lọ́rán Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lẹ́wọ̀n. Ẹ̀yin lẹ́rìí wí fún Àsíkíwé pé Oyèníyì Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọkọ̀ dídé olóńkó tẹ́rọ́rìstì jọ. Pálákọ̀rí yín lọ sẹ́ Bọ́lá Ìgè lẹ́gùn ẹ̀yìn tí ò fi wọlé primary ní 1998. Torí Bọ́lá Ìgè ló yẹ ká fà kalẹ̀ ní táìmù yẹn. Kì í ṣe bàbá Olúfáláyé. Kẹ́ni Bọ́lá Tinubu rà nígbà yín tí ò sanwó. Sọ́jà yín ló lè rí ni. Àbọ̀ pa yín lọ́mọ. Ó gba ìyàwó mọ́ ọ lọ́wọ́ ni àbíṣẹ́ yín lọ́gbà. Nítorí pé kò pín owó ìpínlẹ̀ Èkó pẹ̀lú rẹ̀. Ìní ń bí ọ nínú. Kí ni wọ́n fòwúrọ̀ ayé rẹ̀ sí? Yàtọ̀ sóṣèlú. Iṣẹ́ ìwò lẹ̀yìn dálẹ̀. Ká lọ ràn ọ sí ìran Yorùbá kí ni wọ́n gbé fún ọ. Láti máa tako ìran Yorùbá lójoojúmọ́. Àkàndá mo ní kí làkàn bí ọmọ olódò ìdẹ́gbà lọ́wọ́ rẹ̀. Kí lẹ́jọ́ fàgbọ́. Kí lọ́mọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ ṣe fún ọ. Kí ló dé tó fàyè lẹ̀ kíjọ̀ wọ́n parí. Kí lè rí ìjẹ́ rẹ bí Bọ́lá
Ahmed Tinubu bá lulẹ̀ olórí burúkú yín rìn lórí ọ̀nà gẹ́gẹ́ tí Bọ́lá Ahmed Tinubu ṣe sí Èkó ẹ̀mí afẹ́fẹ́ ìpínlẹ̀ Èkó tó wà peaceful sí mọ́ ẹ̀yin òṣèré gbẹ̀jẹ̀ gbogbo kí ló dé sí wọn rọ̀ sí wa ní bàbá tó kú má kú amọ̀nà ọ̀run mẹ́rin àgbọ̀njú bá ṣe rí lọ́wọ́ yín rìn nígbà tí wé tẹ́lẹ̀ tí àgbà tó bá kanú kọ́ mọ̀kànlé torí tó bá kanú tọkànlé kò ní rèèyàn bá gbénú rẹ o àgbà tó rorò ìkó yàn jọ bàbá sí bẹ́yìn náà bímọ ẹ sì fẹ́ kọ́ ọmọ tí yóò soríire ẹ sì ń lu ọmọ ọlọ́mọ ní àmà lórí ẹ ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹ ń ṣe tánà díẹ̀ lára àwọn tó yẹ kó gbé òkú yín lárugẹ ṣé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní bàbá dàgbà tá a dògbó ọmọ ẹni ní gbéni lárugẹ lọ́jọ́ ogbó ẹni gbẹ́gun yín bá rántí bò ń ó dèèyàn nísà ìwọ̀n bá ní ọba róró mọ́ ìwà ń dárìn kiri ayé bí àṣọ inú yín ń bàjẹ́ nítorí èdèdè ọmọlàkejì inú rírun ọ̀hún ni yóò pa yín o sísin ní pẹ̀tù ìsúnkè ní pàgbọ̀nrín rádaràda nígbẹ̀yìn eré òṣùpá òfò nígbẹ̀yìn ilé ahoro ilẹ̀ fẹ́ bá tìjú kò láyé torí àǹfààní kan kò ti ọ̀dọ̀ rẹ wá sí ọ̀dọ̀ wa rí àfi èṣù lẹ́yìn ìbejì tọ́lọ̀mù ọba fi yín ṣe fún wa ilé ní kúwẹ̀ ẹran àjàyé àyànmọ́pẹ̀ ẹran olópòde bá ikú ń bọ́ mọ́rin ọmọ òfúra ìpìdá ọ̀bẹ idà àáké ọfà ijó àtàkéèké ẹni ń bẹ nínú àgbẹ̀dọ yín lóòótọ́ lẹ wà nínú àwọn tó gbé Bọ́lá Ahmed Tinubu wọlé ní 1999 ìfàgbòfégún ẹ̀sìn tó mọ́gun rẹ̀ lọ́wọ́ kó tó sọdún mẹ́rin ẹ̀kejì torí àtẹnujẹ ẹ ti gbowó lọ́wọ́ Ọbásanjọ́ láti ṣàtìlẹ́yìn fún òkìkí ọlá kó lè bá wọlé ẹ̀kejì ilẹ̀ bá pàṣẹ àwọn gómìnà tó wọlé lábẹ́ Alliance for Democracy AD pé kí wọ́n ti Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ lẹ́yìn gbogbo àwọn tó sọ̀pọ̀tì Ọbásanjọ́ lulẹ̀ ní mo ni wọ́n wà lónìí politically dead or alive olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà Lamade Shina Bísí Àkàndé Níyì Adébáyọ̀ bàbá Adéfarati Bọ́lá Ahmed Tinubu nìkan the last man standing ọlọ́mọ̀ṣèlú ṣe tí ọ̀gbọ́ràn sí lẹ́nu nígbà náà lọ́ba ìdẹ́gbẹ́mí tuntun kalẹ̀ tó pè é ní Action Congress AC ó wò ó pé fúnra yín lè fọwọ́ ara yín bẹgbẹ́ yín jẹ́ láàrin ọdún mẹ́rin péré Alliance for Democracy ọ̀wọ̀lẹ̀ ní sinra lè bá fọwọ́ ara yín sìnkú ẹgbẹ́ tẹ́ ẹ kó jọ Bọ́lá Tinubu lọ́wọ́ fìnánsì AC kò fẹ́ límìtì ẹ̀ sílẹ̀ Yorùbá lásán lọ́ba ìfi Nàìjíríà kún lẹ́yìn o Action Congress of Nigeria ACN wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde ìyìnrere ẹgbẹ́ tiẹ̀ káàkiri bí Bọ́lá Tinubu ti náwó ní náírà ló jẹ́ pé nínú ìdìbò tó wáyé lọ́dún 2011 ACN ní gómìnà ìpínlẹ̀ mẹ́fà ANPP ní mẹ́ta APGA méjì Congress for Progressive Change tọ́jẹ́ ti Muhammadu Buhari ó ní gómìnà kan ṣoṣo Labour Party ẹyọkan PDP ló ní 23 torí pé àwọn ní sàárẹ̀ lọ́wọ́ ACN ní wọlé padà ní ìpínlẹ̀ márùn-ún nílẹ̀ Yorùbá àti ìpínlẹ̀ Edo Raji Fashola Lagos State ìpínlẹ̀ Amosun Logun Ráòdì Fáyẹmí lẹ́kìtì Isiaka Abiola Ajimobi lọ́yọ̀ọ́ Ráùfù Arẹ́gbẹ́ṣọlá lọ́ṣun Adams Oshiomhole lẹ́dọ̀ ACN ní sẹ́nẹ́tọ̀ mẹ́tàlá and 67 House of Rep members ibi tágbára Bọ́lá Tinubu ti gbẹ̀rẹ̀ gẹ́gẹ́rẹ́ o lára abẹ́ọ̀ làwọn Ayọ̀ Adébánjọ ti ń bínú orí ni wọ́n fi fìlà débàdí wọ́n lọ́mọkùnrin ti gbilẹ̀ nínú òṣèlú agbára wa ò ní lè ká a mọ́ láéláé ẹ ti wá ṣèyí sí o ẹ̀yin kọ́ lè dá Bọ́lá Tinubu ẹ̀yin kọ́ lè sì fún un lọ́pọlọ tí ń lò ẹ gba kádàrá nù ẹ ń gbé níwájú ọyọ lẹ́yìn ẹ ń gbé lẹ́yìn ọyọ níwájú ẹ ń gbé lórí ilẹ̀ òtún gbójú òfurufú yọ ẹ gbé lọ́tún ọyọ lọ́sì ẹ gbé lọ́sì ọgbọ̀tún ẹ gbé lórí ilẹ̀ òtún gbójú òfurufú yọ ẹ gba kádàrá ni o torẹ́ ni Ọlọ́run ọba mi ò bá mú kò sẹ́ni tó lè múlò ààrẹ èèlò lẹ́yà Bọ́lá Tinubu tó fi kẹ́gbẹ́ jọ ìrànlọ́wọ́ ìwòlẹ̀ sí fún tó fi tẹ ẹgbẹ́ rẹ̀ kálẹ̀ kílẹ̀ wá ń bínú orí sí tẹ̀kan yàgbàyà kálẹ̀ agbára ẹgbẹ́ ọ̀hún ló mú àjọṣepọ̀ wá lọ́dún 2014 ńlọ́sọ Muhammadu Buhari dàrẹ kò sì rójú pé wọ́n ti ṣàdéhùn fún Tinubu pé tí n bá ti ṣe sáà tọ̀dọ̀ mi tán ìwọ lọ́padà wá jẹ lẹ́yìn mi wá ìtẹ̀ wá ń gbógun ti ẹni ẹlẹ́ni ẹ̀ kọ́ntribútì kankan sílẹ̀ Yorùbá ìfẹ́nu ẹnu ọ̀hún ò sì dúró fúnra
Yorùbá rí àgbàtà lọ́kàn ó ní ẹni tí òun bá ń lé ó pàdé àgbà lọ́nà onídàáde ẹjọ̀wọ́ ẹ̀kọ́ mi lọ́gbọ́n bó bá jẹ́ pé agọ̀ lọ́ba dàgbà ń gbọ́ ṣebí téèyàn bá ní ni yóò fi tọrẹ kílẹ̀ fòwúrọ̀ ayé yín ṣe sà wá ìtẹ́ fi ń bínú àkànbí ọmọ olódó dẹ èrè kílẹ̀ fẹ́ jẹ níbẹ̀ kí láǹfààní tí ìṣubú Bọ́lá Ahmed Tinubu fẹ́ àdìmọ́ ìgbésí ayé yín sà ta ló wá fi yín lọ́kàn balẹ̀ gbẹ́sàn òní ké o ayé ni rọ́ máa wo ni ọ̀run ògbèké awo ló ń dà èésù níwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló dín fáfá sílẹ̀ tí sọ́ba ìlú àbọ̀ wá bá níjọ́ tí wọ́n lọ lóòdì kejì rèé sáwó ọkọ̀ rúkọ ọkọ̀ darí wálé ni àdárúkọ àdádẹ́yìnbọ̀ orí àti bí ń bolẹ̀ ń lọ àti pé ọjọ́ wo lẹ́dẹ̀yìn wọ́n láwọn ò ní sáláì mọ́ dẹ̀yìn ńgbà táwọn dẹ̀yìn nìkan làwọn ò lè sọ ṣùgbọ́n bí àwọn bá padà dé ẹ̀san ni o torí èèyàn ò ní lọ́gi kọ́mọ́ padà wá wò pa Awikonko àárọ̀ rẹ̀ da òun jó ọ̀sán rẹ̀ da òun yọ̀ kò tí ì mọ̀ báyìí ó ti rí náà ojúlówó ọmọ ọkọ Yorùbá ti ń gbọ́ mi wọ́n fi ọjọ́ ọ̀la rẹ̀ tọ́mátì ìdílé rẹ̀ tafala o Bọ́lá Ahmed Tinubu nìkan ńlọkúnjú òṣùwọ̀n tí ń bẹ ńlẹ̀ yìí dìbò fún Àtíkù kò ṣègbè sọ́wọ́ Fúlàní dìbò fún Peter Obi kọ́mọ yíbo ọjẹ́ gàbálẹ̀ olórí bọ́ bá jẹ́ lóòótọ́ lọ fẹ́ràn ilẹ̀ Yorùbá tó jẹ́ lóòótọ́ lọ fẹ́ ilẹ̀ olómìnira ti Yorùbá bọ́ bá nífẹ̀ẹ́ ìran Yorùbá tọkàntọkàn tó fẹ́ gé kàbámọ̀ jẹ lẹ́yìn February 25 o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu is the answer àkànbí ọmọ olódó ọdẹ ló lè ṣe òun nìkan ló lè gbẹ̀tọ́ wa fún wa any slight mistake ọ̀jẹ̀ ìyàjẹ́ mú mi fọ́dún mẹ́rin tàbọ́dún mẹ́jọ kọ́lẹ̀ kọ́kọ́rúkọ mi sí tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó Àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ a kì í sin tọ́ta tẹ̀tú ṣiṣẹ́ ìrẹ́tù ó kìdá ọ̀rọ̀ mi bakọ̀ ẹ mọ̀ mi mo tún lè fayọ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹwà èdè Yorùbá TV ìwé Yorùbá TV oríkì Yorùbá TV àti bẹ́ẹ̀ lọ ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ìjà sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.